ìkéde pàtàkì yìí gbogbo ẹbí Fájìmí. ẹ káalẹ́ madam. ẹ káalẹ́ sà. kí ló ṣẹlẹ̀ á rí yín lórí kọ́kọ́rọ́ alátẹ. láti Ìdó ni mo ti wá. Ìdó. bẹ́ẹ̀ ni sà. ìlú Ìdó. bẹ́ẹ̀ ni. téèyàn máa ń gbà lọ́nà ẹrú wà. bẹ́ẹ̀ ni. after ológun ẹrú. bẹ́ẹ̀ ni. ok kí ló ṣẹlẹ̀. ọkọ mi kú níjọ́ Thursday bó ṣe wá di níjọ́ Friday bí bàbá ọkọ mi ṣe kó gba àwọn ọmọ rẹ̀ ọkùnrin wá nìyẹn pé kí wọ́n máa na àwọn àbúrò mi tó wá bá mi sọ lọ́jọ́jọ́ látẹ́kọ̀ọ́ yìí pé prayer ọjọ́ kẹta la fẹ́ ṣe wọ́n dẹ̀ ṣe dé iná wọn ti bẹ̀rẹ̀ wàhálà yìí mo dẹ̀ bí wọ́n lè rè mo ní kí ni mo ṣe fún wọn tó fi di pé ó di oníwàhálà báyìí wọ́n lè mi ni mo pa ọkọ mi ní tí mo wá rí tán àti kókó ní tí wọ́n fi lé ní mo pa ọkọ mi ni mo wá fi wá bá yín torí kò yé mi o ó ti jọjọ́ orí mi lọ. ọkọ yín tó bí ẹni ọdún mélòó. ìlẹ̀ sọ bóyá bíi 50 years. báwo lọkọ yín ṣe kú. ó lọ síbi iṣẹ́ bó ṣe dé láti ibi iṣẹ́ ó dẹ̀ jẹun bó ṣe sùn àtọ́jú oorun bó ṣe ké wá nìyẹn nígbà tí mo dẹ̀ rí pé ó ti ké mo pe gbogbo àwọn fámìlì rẹ̀ mi ò rẹ́ nìkan kan mo ṣe pe àwọn fámìlì mi nìyẹn pé kí wọ́n jọ kí wọ́n bá mi yà sí torí mi ò lè dá gbé èmi àtọmọ mi ọkùnrin náà lájọ ń gbé kiri bàtà àdé gbé dé hospital ẹlẹ́kẹta ni wọ́n ní ká máa gbé lọ lé pé kò ṣe ní tí ń ṣe ìṣòro hospital pé wọ́n wí pé ọ̀fà ni gbà tí a sì délé bàbá rẹ̀ náà dé wọ́n ní ká máa gbé lọ sí ìlú ibìkan lọ́nà Èrúwà lókòlò bá a ṣe ń lọ sí ojú ọ̀nà bíbẹ̀ báyìí ibẹ̀ nínú mọ́tò yẹn ló dákẹ́ sí ṣojú àwọn fámìlì ọkọ mi náà ló ṣe dákẹ́ kì í ṣe pé wọ́n rí i pé bóyá mo fi nǹkan kan ṣe bó ṣe wá di pé tí wọ́n fi gbé bọ́nu pé. kó tó di pé ọkọ yín kú báwo láàrin ẹ̀yin àti àwọn fámìlì ọkọ yín. àárín mi àtàwọn fámìlì ọkọ mi lóòótọ́ pé kò gún. ọmọ mélòó lẹ bí fún wọn. ọmọ 4. àwọn nìkan lẹ bímọ fún. bẹ́ẹ̀ni. tó fẹ́ yàwó mi. kò fẹ́ yàwó mi. ó lè ti fẹ́ pa ẹni tẹ́ bímọ 6 fún. kí ló fà tá àníyàn ò fi wá gúnlé ọkọ tẹ́ ti bímọ 6. sẹ́rẹ́ ọkọ mi jẹ́ nìkan tó láìkẹ́ ẹjọ́ tá a bá ti jà ọkọ àtẹ̀wò mọ́ jà nínú ilé bí ọ̀rọ̀ ìjà nínú ilé bí òdànù oúnjẹ àbí pé kinní kan tá a bá ti lè jà báyìí yóò pe bàbá rẹ̀ ni yóò sọ fún un tó bá dẹ̀ ti lè pe bàbá rẹ̀ yóò sọ fún àwọn àbúrò rẹ̀ pé sọ́gbọ́n tí wọ́n tún ní ìyàwó ẹ̀gbọ́n rẹ̀ ṣe léni àbí pé kinní kan gbà tó rẹ̀ ti di ojoojúmọ́ bàbá èmi ò mọ̀ pé ó ń rojọ́ mi fún bàbá rẹ̀ tí mo bá mọ̀ ìpín orojọ́ mi fún bàbá ìgbà tí mo tó di pé ó kú yìí náà ni mo tó ń gbọ́ wípé oríṣiríṣi ọ̀rọ̀ pé wọ́n ní ó ń rojọ́ fún bàbá rẹ̀. ẹ tó mọ̀ pé gbogbo ọ̀rọ̀ tẹ́ rò pé ó wà láàrin ẹ̀yin àtọkọ yín. èmi àti ẹ̀bí àṣírí ó lọ sọ fún bàbá rẹ̀. dé pé wọ́n dé báyìí wọ́n wà nínú gbogbo àwọn èèyàn ní tó ń sá wa ládàá àwọn ìyàwó àbúrò mi báyìí wọ́n sá ládàá lórí àbúrò mi tó wá látẹ̀kọ̀ wọ́n nà tí gbogbo rẹ̀ bó báyìí. tó yẹ pé kò sí nǹkan tàdé torobìnrin ni gbogbo wa àwọn tó dẹ̀ wá yẹn ọkùnrin ni wọ́n wá náà wà. ṣé ẹ ti sin ọkọ yín. a ti sin jọ́yìn tó kú náà láti sin. mùsùlùmí ni. bẹ́ẹ̀ ni sà. ṣé kò sáàsìgbà kan tọrọ kòkó oògùn mọ́ yín lọ́wọ́ rí bóyá tẹ́ ti bẹ́ẹ̀ tó tún wá sọ fún bàbá rẹ̀. ìṣògùn rí. kò dẹ̀ ka yín mọ́kùnrin rí bóyá tẹ́ rò pé ó ti bò yín láṣìírí láàrin ẹ̀yin àti ẹ̀. ó ní mọ́ lọ chọ́ọ̀chì. ṣùgbọ́n tó tún gba tí bàbá rẹ̀ tún gbọ́. ó ní ẹ mọ̀ lọ church. bẹ́ẹ̀ni. bọ̀ ẹ̀yin ń lọ. èmi ń lọ church. ètí mo lè tún sọ pé bóyá o sọ fún bàbá rẹ̀ náà ni. bóyá o sọ fún bàbá rẹ̀ ni ẹ sì ń lọ tó fi kú náà. ǹlọmọ nígbà tó ti ní mọ́ lọ́mọ ìlọ́mọ mo ti ń kírun. ok ṣé christian ló fẹ́ yín àbí muslim. muslim ni mí. ok kí wọ́n á ní tẹ́ ẹ tún rò pé ẹ ṣe tó jẹ́ àṣírí tẹ́ ẹ rò pé ó yẹ kó lè bò yín ṣùgbọ́n tó sọ fún bàbá rẹ̀ tó wà láti kan sọ pé ẹ̀yin lẹ pa ọkọ tẹ́ ẹ bímọ 6 fún. kò sí. bẹ́ẹ̀ ni sà. ẹ sì rò pé tí àwọn èèyàn ọkọ yín bá dé wọn ò ní sọ nǹkan mi. tẹ́ bá sọ nǹkan mi ìyìn lè sọ ẹsẹ̀ máa pé ní ìsìn inú mi mọ̀mọ́ ìmọ̀nù ẹnì kejì ìyìn mọ́ tí ń bẹ nínú wọn yàtọ̀ sí tí ń bẹ nínú tèmi ní tèmi sáàrì ni mo ti sọ yìí. ok àwọn wo ni bàbá ọkọ yín. Raimi ọmọ Adéṣin ni. níbo ni ọ̀dọ̀ wọn. Ifẹ̀ ni wọ́n ń gbé ní omi funfun bàbá Láìdé ẹlẹ́ran. Raimi ọmọ Adéṣin yẹn sọmọ Ifẹ̀ ni wọ́n ni. irú ọwọ́ wọn lọ mọ́kò nífẹ̀ẹ́. wọ́n ti wá náà yìí wọ́n sì padà fẹ́. bí wọ́n ṣe ní wàtán náà ti lọ wọ́n náà wà níjọ́ Friday bọ́dẹ̀ tó ṣe jíjọ́ Sátidé tán ṣe prayer tán wọ́n ti gba omi funfun lọ. gbogbo wọn pátápátá gbogbo ẹbí ọkọ yín. mọ́ bá ti fẹ́ wá báyìí wọ́n ó gbé mọ́tò wá ni tòrọ́dọ̀ wa náà ti wá mọ́ ṣe léyà tọ́ bá dẹ̀ ti fẹ́ wá wọ́n ó gbé mọ́tò wá wọ́n lè lọ́jọ́ 8 wọ́n lè lọ́jọ́ 9 tọ́ bá wọ́n páàkì mọ́tò yẹn wọn ò ní lọ síbi kankan tọ́jọ́ wọn bá sì tún lọ wọ́n tún lọ nìyẹn. wọ́n ṣe nà wá tán ó sì èdè ìjọ́ kejì tí mo tún lọ síbi ibẹ̀ wọ́n ní kí n kẹ́rù mi ni pé kí n mọ̀ lọ. àwọn àbúrò mi náà sì bá mi mú ntí agbára wọn ká torí wọn ò jẹ́ kí n wọlé wọ́n ti jẹ́ mi sí òun mo sì wà nílé opó tán nà mí gidi tán lé mi bọ́ síta pẹ̀lú gbogbo àwọn ọmọ mi ní wọn kódà sí mi.
ilé yẹn ọkọ yín ló dẹ̀ kọ́. ọkọ mi ló kọ́. so wọ́n ti wá tilẹ̀kùn lé pa. wọ́n tilẹ̀kùn lé pa mo ò jẹ́ kí n wọlé látijọ́ yẹn wọ́n sì lọ. wọ́n lọ síbo. wọ́n ti lọ sífẹ̀. kò sí ẹbí ọkọ yìí kẹ̀kẹ́ tí ń gbé Ìbàdàn. kò sí àwọn tó ń gbé Ìbàdàn náà wọ́n ti wá lálẹ́ wọ́n sì tó ti bínú lọ padà. àwọn olóńgbé Ìbàdàn nù wọn. Mutiu Adéṣíàn Olúọdẹ. Olúọdẹ bo. Olúọdẹ tó wà ní Adéṣíàn ó ní ọ̀gá àwọn Àmọ̀tẹ́kùn tí ń bẹ ní Ìdó local government. kò sí wàhálà. Mutiu Adéṣíàn wọ́n ní ẹ̀yin ni ọ̀gá Àmọ̀tẹ́kùn ní Ìdó local government. ọ̀la lọ́dà kẹ́ ẹ wá torí ọ̀túnla ẹ̀ tún bísí. Mutiu Adéṣíàn olórí àwọn Àmọ̀tẹ́kùn ní Ìdó bóyá kẹ́yìn kọ́kọ́ yọjú sí wa lọ́la ná kẹ́ ẹ fi bá wa pe àwọn bàbá àti gbogbo àwọn èèyàn yín tó kù tí wọ́n ti lọ sí omi funfun ní Ifẹ̀ láti wá ká yanjú ọ̀rọ̀ yìí kájọ sọ bó ló ṣe jẹ́ tí ẹ sọ pé ìyàwó ẹ̀gbọ́n yín lọ́pọ̀ ẹ̀gbọ́n yín tẹ́ ẹ ti lé ẹ̀gbọ́n yín pa tẹ́ ẹ lé opó jáde àti àwọn ọmọ gbogbo tí wọ́n sọ pátá irọ́ ni igbó tí ìyá ìsọ àgbà gbọ́. dádì sàn lẹ́yìn ìgbà yẹn rè àbúrò mi tó wá látẹ̀kọ́ wọ́n ti ṣe é léṣe wọ́n ti jí ATM ẹ̀ wọ́n ti kó gbogbo nǹkan owó tó wà nínú báàgì ẹ̀ nínú ilé ìwẹ̀ tí mo ti ń wẹ̀ nígbà tí wọ́n wá tán lé mi síta pàǹtì tí mo sá síbẹ̀ wọ́n ti kó kí wọ́n jọ kí wọ́n bá mi kó ẹni tó tún lè bà mí lẹ́rù tó tún fi lè ṣe mí ní jàǹbá nìyẹn o kí wọ́n jọ o ọmọ ọlọ́mọ ní mi lẹ́nìkan kan o. Mr. Mutiu Adéṣíàn ẹjọ́ ẹ yọjú sí wa láàárọ̀ ọ̀la by 12 ní ọ̀sán ọ̀la láago 12 àbí sago 12 wà òkè Mr. Mutiu Adéṣíàn ẹ yọjú sí wa ní aago 12 lọ́la ẹjọ́ ọ̀rẹ́ wa ẹ̀gbọ́n wa tó wà ní Àmọ̀tẹ́kùn nìkan Comrade Akiro ẹjọ́ sà ẹ bá wa release Mr. Mutiu Adéṣíàn tó jẹ́ coordinator àwọn Àmọ̀tẹ́kùn ní Ìdó àbí. bẹ́ẹ̀ ni Ìdó local government. ní Ìdó local government ẹjọ́ ẹ bá wa release wọn láago 12 lọ́la o ẹ ṣeun ẹ ràn lọ. ẹ̀yin náà wá láti wá pàdé wọn. ó ti yé mi sá. àwọn àṣà ẹ ṣe o. kọ́kọ́rọ́ aláàtẹ.